A kí yín káàbọ̀ sí abala òwe àti ìtumọ̀ nílẹ̀ Yorùbá. Dayọ̀ ọ̀kan làwọn lórúkọ mi. Òwe tí a mú ẹnu bà ní èní ó lọ báyìí pé àtẹ́lẹwọ́ la bálà a ò mẹ́ni ọkọ̀. Iṣẹ́ Ọlọ́run ọba mi èdùà àwa má rí di ni nílẹ̀ Yorùbá. Báwọn bàbá wa bọ́ ni mo ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn bí wọ́n bá pòwe báyìí òwe tó wá láti ọ̀dọ̀ ọba mi èdùà ni. Tí gbogbo wa tá a bá wo àtẹ́lẹwọ́ wa a ó rí i pé a mú ìlà wá láti ọ̀run ni. Ìlà wà ń bẹ lóríṣiríṣi. Bàbá wo àtẹ́lẹwọ́ wa, ìlà yìí ayẹ kìí jẹ pé ìgbà tí a délé ayé ni wọ́n kọ fún wa, a mú wá látọ̀run ni. Ìdí ẹ̀ nìyí tí àwọn bàbá wa fi pòwe pé àtẹ́lẹwọ́ la bálà a ò mẹ́ni ọkọ̀, a kàn bá ìlà lọ́wọ́ wa ni. Ìtumọ̀ òwe yìí ni o. A ò ní rí jù báyìí lọ. Dayọ̀ ọ̀kan làwọn àrẹ apèdègbà yìí lórúkọ